Ah, ẹ̀yin èèyàn mi, wọn ò lè ṣaláì má set èèyàn kan up lórí social media. Ṣọlá pé wọ́n tún ti set ẹ up. Gbogbo ayé ló ń set ẹ up. Gbogbo ìgbà náà ń set ẹ up. Wọ́n set ẹ up ní Dúmọ̀tà. Ìyábọ̀ set ẹ up. Gistlover set ẹ up. Fọlá set ẹ up. Mr. Lati set ẹ up. Mr. Lati onípele, ìyẹn náà set ẹ up. Parí olódó set ẹ up. Àlùjọ set ẹ up. Dọ̀kásì set ẹ sábọ̀. Gbogbo ayé ló set ẹ up. Ọlọ́run á fún ẹ ní ìsinmi. Ọlọ́run á ṣe kí ni? Èmi tiẹ̀ béèrè pé ọjọ́ wo lo fẹ́ bọ́nu àjàgà tó kó rẹ̀ sí iná? Like ọjọ́ wo lo rò pé gbogbo nonsense ó máa stop? Ṣé bó ṣe máa bakú lélẹ́yìí? Àbákú laṣọ awo. Ṣé bó ṣe máa bakú lélẹ́yìí ni? Ọjọ́ wo lo tó fẹ́ ní ìsinmi? Ṣọlá pé ó mú ọ̀rọ̀ parí olódó sórí. Ìwọ yìí náà nìkan ló máa ń kọ́kọ́ ṣe gbogbo nǹkan ní ayé. Kò sẹ́nibọ̀dì tó mọ̀ ṣe. Kò sẹ́nibọ̀dì tó lè ṣe bíi tiẹ̀. Na only you. Ó fẹ́ lè sọ pé ìwọ ló dá yàtọ̀ ọ̀run gan sílẹ̀. Ṣé kò tí ì sú ẹ lójoojúmọ́ ayé? Ìjà ni. Lójoojúmọ́ ayé wọ́n á ti mọ́rọ̀ ẹ̀, wọ́n á ti tébù ọ̀rọ̀ ẹ síwájú Ọlọ́run bọ́. Ọlọ́run á sọ pé ẹ wò ó, ẹ gbé ọ̀rọ̀ ọmọbìnrin yìí, ẹ fi ilẹ̀, ẹ ṣàrọ̀ra fi ilẹ̀, jẹ́ kó ṣàmà ṣe èrè lọ. Ìjà ni ó ti fìjà lé gbogbo èèyàn. Aṣọ gidi tó wà lórí kan, sórí nǹkan tó ṣe é ló ṣe kí n mí sí o. Ṣé o mọ̀ Ṣọlá pé nǹkan tó ṣe é ló ṣe kí n mí sí o? Sórí bó ti sáré jáde ó ti wá máa apologize ìgbà táyé ẹ̀ ti fẹ́ bàjẹ́ tán. The same thing tí ìwọ ò lè ṣe tó rò pé ó máa ṣòro pé do you think that at the other side of wèrè tó ń ṣe ó máa la nǹkan gidi kọjá fún ẹ ni? Do you think that is what is going to happen? At the other side of kó máa ṣépè, ó ṣépè fẹ́ ṣépè kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Torí pé orí pé Ìyábọ̀ gbé fíìmù ẹ̀ síta, gbogbo ayé tẹ́wọ́ gbà. Wọ́n máa flood the timeline yín. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ a hack algorithm mi. Ẹ jẹ́ a máa post kìíní so that algorithm máa push ẹ̀ síta. A ní ò ní sùn sẹ́. Ó ṣépè bẹ́ẹ̀ ni máa kú pé gbogbo ayé ló máa kú torí tiẹ̀. Ṣé ìwọ ni áńgẹ́lì tó ń pínkú ni tó fi ń eléyìí máa kú, eléyìí máa kú, eléyìí máa gbọ́mọ sí, eléyìí máa ṣe kinní kan lẹ́nu ọjọ́ mẹ́ta bẹ̀rẹ̀ sí ń ṣépè ikú fáwọn èèyàn ni? Ṣé ò ṣí èrè ni? Àtọ́jọ́ tó ti ń ṣépè, ayé ta ló ń bàjẹ́? Ayé ta ló ń bàjẹ́? Ìwọ náà kígbe olè mọ́ lórí inú àárín Ìdúmọ̀tà. Ibẹ̀ yẹn náà ó tún sọ pé wọ́n set ẹ up. Ìyábọ̀ Òjó ló tún wá sínú Ìdúmọ̀tà tó tún wá set ẹ up. Ìwọ yìí nìkan ni. Àtọ́jọ́ tó ti lọ jalè, èèyàn tó lọ gbọ́kọ̀ ẹ̀ pé ó fọkọ́ lẹ̀ fún ẹ, o mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn. O mọ̀ pé ìgbà tó ti rí pé korofo egungun ẹja jágbà káyé ẹ̀ bàjẹ́ ni. O lọ jáyà láti gba at the end of the day. Look at you dey explain every day. Àtọ́jọ́ tó ti over 5 years ẹ ti fẹ́ ra yín. No peace látijọ́ tẹ ti fẹ́ ra yín. Kẹ tó fẹ́ ra yín kò sí. Ṣé kò tiẹ̀ yẹ kó o ti lé dànù? O fẹ́ ọkọ tán, your business is not progressing. This is our tea tí ilẹ̀ ẹmu gbogbo tí ìtẹ́ kó síbẹ̀ lẹ́mu tán tẹ́tú kẹ́rù padà. O tún sọ pé ìwọ tó fẹ́ẹ̀lì l'Ábùjá o tún fẹ́ lọ sí Port Harcourt. Wọ́n ní ṣe lòun pààrọ̀ Ìbàdàn kiri ń sìn ìgbà tí ò sí nǹkan kan mọ́. Ibi tó o fi ilẹ̀ oorun, ibi tó o ṣẹ̀dẹ̀ oorun. Ṣọlá pé o wá ń fò kiri. Wọ́n ló tuntun mú ọ̀nà lọ Port Harcourt. Ìwọ tó o ṣe àṣetì l'Ábùjá, kí ni assurance pé o tún ní má ṣe tì lẹ́lẹ́ẹ̀kejì ní Port Harcourt? Because mi kì í máwọn tó máa advice yìí. Kí ni àrídájú pé o tún ní ṣàṣetì? Ṣé bá rígbà tó kúrò lẹ́kọ̀ọ́ pé Àríkẹ́ lóhun advertise àlòkù aṣọ tó kú tí gbogbo bẹ́ẹ̀ gbẹ ni. Ìwọ fún ara ẹ ló tún wá fẹnu ara ẹ sọ pé àwọn èèyàn tó ń ralẹ̀ o wọn ò sanwó pé wọn ò rán iṣẹ́ o. Ìwọ fún ara ẹ ni. Ló tún wá sọ gbogbo oríṣiríṣi nǹkan bẹ́yẹn. Ṣọlá pé ọjọ́ wo ló fẹ́ sinmi? Ọjọ́ wo ló fẹ́ sinmi pẹ̀lú bùkátà tó kó rẹ sí? The only ìṣòro tó dẹ̀ ní Láti ní ogun tó ń jalè ayé ẹ̀ tó fi bá gbogbo àgbáyé jà tó jẹ́ pé gbogbo ibi tó ti ń gbayè ló tẹ́ bọ̀m̀bẹ̀ Láti ní o. The only igi tó rọ̀ mọ́ ọjọ́ tó bá ti let go ayé ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ń ta sánsán. Láti ló ń wú ẹ̀ kó máa ṣorí burúkú, kó máa sọ gbogbo nǹkan nù, kó máa sọṣọ gidi nù lórí ìkọ́,
kó má ṣe yánmayànmá. Mo mú parí olódó pé wọ́n lò fún lówó, ìwọ yìí náà ló máa ń kọ́kọ́ fún gbogbo èèyàn lówó. Pẹ̀lẹ́ o, olówó ayé. Dangote gan ò sọ pé gbogbo èèyàn lòún fún lówó rí. Mo ti fún lówó, ó ní parí olódó pẹ̀lú àlùjò, ó ní wọ́n conspire pọ̀, wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n. Bó tẹ̀ ṣe máa ń mú rọ́lẹ̀ láàyè ló máa ń ṣọ́ọ̀kì mi pé ṣé kò dẹ̀ sẹ́nibọ́dì tó ò lè ganu sí, kò sẹ́nibọ́dì àfi ká sọ pé àwọn Ṣadé Ọkọyà ìgbà tó ò fẹ́ kú tí ìyá ò fẹ́ tọ́kú lá. Tó mọ̀ pé àti wá àti gbogbo ìdílé ẹ̀wọ̀n ní kura, wọ́n máa gbàgbé yín sẹ́wọ̀n ẹ̀ ní fojú rọrùn báyìí. Wọ́n máa ṣe bíi jáwé jura káàkiri. Ọjọ́ wo lo tó fẹ́ ní ìsinmi pẹ̀lú gbogbo ìgbà tó ń sẹ̀tì ẹ̀ up? Ẹlẹ́dàá ẹ̀ máa dá láti ọjọ́ ẹ̀dẹ̀ rí, ẹlẹ́dàá ẹ̀ ò dá. Mo tẹ̀ tún rí wèrè òsínwìn kan, Kàrímọ́ náà. Kàrímọ́ sọ pé abájọ tí ò sí nǹkan kan nu ayé Queen Mother tó mú yẹ̀sì. Olóṣì Kàrímọ́, kò sí nǹkan kan láyé Queen Mother, ṣojú ń dùn ẹ̀ ni. Ṣojú ń dùn ẹ̀ ni. Wo ìgbéyàwó ọmọ ẹ̀, wo fíìmù tó ń ṣe, wo láìfọ ẹ̀, wo ọkọ ẹ̀, wo gbogbo elite kìíní tó fẹ́ wà pẹ̀lú ẹ̀ tó fẹ́ bá ṣe, wo bí gbogbo èèyàn ṣe even gan àwọn ojú ẹgbẹ́ ẹ̀ gan, they always want her around. Ìwọ tó yẹ pé ó tapọ̀ mọ́ tí ó tapọ̀ mọ́ tí ìwọ nìkan ni mo rí lórí social media tó jẹ́ pé ògo Mohbad ló fi ní fame. Oníwà máa ṣe ṣòfò Ìyábọ̀, ó sọ̀rọ̀ ẹ̀ di Lizzy. Kí ló ń gbẹ̀yìn ewúrẹ́? Ìwọ sórí bó ṣe wà yìí, sórí bó ṣe wà yẹn Kàrímọ́, nǹkan tó gbẹ̀yìn Lizzy ló máa gbẹ̀yìn ẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà ẹ̀ máa dojúrú ni tó bá ti sọ pé ọmọ ọlọ́mọ pé wọ́n help àbúrò ẹ̀. How is that your problem? Torí I don't understand why you are so obsessed with your younger sister. The same reason tí Lizzy fi wà obsessed pẹ̀lú Ìyábọ̀ is because she's helping Fọlá. Kí ló ń ṣẹ̀yìn pípọ̀ wọ̀nyí tó jẹ́ pé ẹ̀fẹ́ kéèyàn rí ilé ayé gbé? Báwo láyé yín ṣe rí báyìí náà? Because Ìyábọ̀ is helping Fọlá, Lizzy fẹ́ para ẹ̀. Because Ìyábọ̀ is helping Wùmí, Kàrímọ́ fẹ́ para ẹ̀. Ayé yín jọ máa bàjẹ́ papọ̀ ni o. In case tí ò bá yé. Wo tó o bá ṣe ṣó láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bó ṣe ń sọ yẹn. Sórí ọwọ́ tí o bá gbé báyìí, ara ẹ̀ àti inú ilé ẹ̀ ló máa fi nù. Kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ padà lẹ́yìn ọmọdé. Kí ló ṣẹlẹ̀? Torí tí ò bá fọ́ ṣé àbọ̀ wà nù lé nígbà tí Mohbad kú, torí kò yé mi tó fi sọ pé ẹ̀hún ló obstruct, àbọ̀ òní judge, àbọ̀ òní lọ́lọ́pàá, àbọ̀ òní lọ́ọ̀yà. Tẹ bá lẹ́rìí ẹgbẹ́rìí yín lọ sí kóòtù náà. Tẹ bá lẹ́rìí ìwọ gan tó béèrè lọ́wọ́ ẹ pé okay wá testify, wá sọ nǹkan báyìí lójú mi rí, ṣèbó jápa ní tó mẹ́kún sùn. So why would Ìyábọ̀ testify to something she did not know? Wunmi is innocent. She did not buy her husband. There are a lot of people in that house that day. Báwo ni Wunmi ṣe máa pa ọkọ ẹ̀ tí gbogbo wọn ò dẹ̀ ní mọ́? Darosha is there. Àbúrò Mohbad is there. Nothing happened. Mohbad got injured and he was given injection. Excuse me. Injection yẹn wà lára nǹkan tó ṣekú pa because of the chemicals in his body before. Wọ́n tì í látòkè, ó gborí orí igi ṣubú, ó jábọ́ nu plane yẹn, kò káyé. Kò sí evidence. And ta ló ń provide fún Wunmi àbí ta ló ń provide fún Fọlá? Tó jẹ́ pé ẹ̀yin feel pé torí pé you feel a kind of way with somebody, káyẹ ni ẹ kàn tán just like that. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Àti Ṣọlá pé ojoojúmọ́ ló fi ń ké, ló fi ń sunkún. Ojoojúmọ́ ló fi ń ṣépè, ló fi ń pariwo. Ayé tiẹ̀ ló dẹ̀ ń bàjẹ́ lójoojúmọ́. Kí ló dé? Èdè ló wá ṣẹ̀ṣẹ̀. Olórí burúkú Kàrímọ́ kò tún sówó lọ́wọ́ ènìyàn ló fi fẹ́ tún wá mú orúkọ Ìyábọ̀ síta. Lìṣoṣo náà tó bá ti rẹ́ẹ̀kì fún báyìí Ìyábọ̀ ni. Parí olódó ló ń sọ nǹkan tó wù, nǹkan tó bá wù parí olókùdó, nǹkan tó bá wù ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ, nǹkan tó bá wù parí olódó ló lè sọ. Torí pé o ṣoore fún, ìyẹn ò sọ pé tó bá ṣe nǹkan tó dáa kò ní call out náà. Olóò ti ṣoore fún un, ó fi ibi sán ni, ó wá ń ròpù ẹ̀ pé òun ló rán àlùjọ wá, òun àtàlùjọ jọ sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pù ni. Ó ní kó fi Àgbàlá Gabriel ilẹ̀. Ṣó fẹ́ pa á ni? Tó bá ṣoore fún Àgbàlá Gabriel, tó bá gba Àgbàlá Gabriel lẹ̀ lórí social media nígbà yẹn, does that mean pé kó tún mú wálẹ̀ ni? Ìwọ tó sọ pé o gbà á lẹ̀, ìwọ náà ló tún fẹ́ mú wálẹ̀. No be juju be that. And bọ̀bọ̀ yẹn ní àǹfààní tó ń ṣe fún a lot of people. Ó ní kó fi ilẹ̀ kó fèsì life ẹ̀ àtọkọ ẹ̀ tó mú pàràgà káàkiri tí ò jẹ́ yàn ọ̀nà ayé. Tó jẹ́ pé rọ́bìṣì ló ń bá kiri.
ilé ayé láti gan ó ti sùn fún ààrẹ pé irú ayé wo ló ń wá yìí. ọjọ́ téèyàn náà bá ti ń fẹnu gúnlẹ̀ káàkiri tó ti ń fẹnu fimú sniff káàkiri màá báyà olówó lọ màá jóbìnrin ilé ọjọ́ tó máa kan rúru àgbákòbí Lizzy ọjọ́ òun náà lélẹ̀ tó ti ń jẹ̀jẹ̀kújẹ kiri ibẹ̀ náà láyé ẹ̀ tó ti ti ahọ́n sìn olóṣì ṣéyàn ló bá ayé ìwà àti láti jẹ́ ni kí gbogbo nǹkan kájàlú burúkú kó máa rí já ẹ̀yìn méjèèjì lórí ṣé Ìyábọ̀ ló bá ti yín jẹ́ ni tó bá sún síbí Ìyábọ̀ tó bá lọ síbẹ̀ yẹn Ìyábọ̀ ẹ̀dẹ̀ parọ́ ni ṣẹ́rí ń sì tí gbogbo yín ṣe parọ́ kankan mọ́ rí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ẹ máa fi yín ẹ wò ẹ máa polówó ọjà ẹ máa wà òkè bẹ́ẹ̀ ni ẹ máa kígbe orúkọ ẹ̀ ayé máa tún fi mọ̀ ọ́ sí ni látọjọ́ tẹ́ ti ń kígbe kí ló ṣẹlẹ̀ kò sí ire lọmọbìnrin yẹn ń rí káàkiri gbogbo ibi tó bá dé ẹ̀yin lẹ̀ ń ṣorí ibú káàkiri látọjọ́ tẹ́ ti ń kígbe orúkọ ẹ̀ tẹ́ fẹ́ borúkọ ẹ̀ jẹ́ tẹ́ fẹ́ bàjẹ́ láti ọjọ́ yẹn kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó ṣe o iwájú ló ń lọ ẹ̀yin lẹ̀ ń di ẹdun arinlẹ̀ ìyẹn náà máa jáde lójoojúmọ́ Ìyábọ̀ ó sẹ́ẹ̀tì wọn Ìyábọ̀ ṣé Ìyábọ̀ ló tún rán parí olódó wá sọ́dọ̀ ẹ̀ àbí ìwà ti parí olódó kò sí níbẹ̀ ṣe ń gbé tẹ́ ṣe ń gbà lọ́wọ́ ara yín tẹ́jọ́ ń pín wèrè ṣe tẹ́lẹ̀ ṣé òun ló tún rán parí olódó wà ní. ìwọ máa wọ lórí social media èmi àfẹ́ bọ̀ owó tó pé ẹ owó tó mọ̀ pé ó pé ẹ wàá dẹ̀ lọ ṣe tó bá yẹ pé òwò yẹn pé ẹ lóòótọ́ ni ilẹ̀ tó ń ta yẹn Hellfire Gate tó ń ta kiri ṣèbó yẹ kí gbogbo ẹ ti tàtàn ọkọ ẹ ti máa kọ́lé síbẹ̀ kò sí nǹkan kan gbogbo nǹkan Star Steel ni kò sí àbí àwọn wọ̀wọ̀ tí ò tí ì rówó oúnjẹ àwọn ló fẹ́ wá ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ advice to withdraw ní lójoojúmọ́ ẹ̀yin aṣòṣì màmú ẹ̀ focus on your focus must you ganu sọ̀rọ̀ ilé ayé Ìyábọ̀ Òjó every time téèyàn ilé tátẹ́gùn bá fẹ́ Ìyábọ̀ Òjó ni tó tíjì bá jà Ìyábọ̀ Òjó ni must you ganu sọ̀rọ̀ ilé ayé every time tíṣẹ́ tiẹ̀ bá pé ẹ iṣẹ́ tówó dẹ̀ ń yọ dáadáa nídìí iṣẹ́ o rí bí iṣẹ́ Ìyábọ̀ Òjó bó ṣe pé jẹun iṣẹ́ ẹ̀ pé dáadáa kó tó sọ ilé ìbá gbogbo ayé ti gbà wọ́n ti bá ṣe wọ́n ti bá wò iṣẹ́ ọmọbìnrin yẹn pé iṣẹ́ tiẹ̀ kò pé ẹ àtọ́ gbogbo àwọn ẹgbẹ́ ló wà níbi tó ti ṣe fíìmù tó ti ń make history lọ make o ìwọ jókòó sórí social media wọn wá wọn tó máa kú kiri olóṣì what a shame òbí gbẹ̀yìn ayé ẹ̀ ṣe rí Lizzy why explain you go dey explain tire bẹ́ẹ̀ ni you go dey ṣe kí ni explain tire the energy you're supposed to use to go and work òfin monitor life oní life káàkiri Fọlá tó wà lábẹ́ staircase olórí búkú láti alátẹnujẹ tó jẹ́ pé torí àtẹnu ló ṣe dọ́dọ̀ Lizzy òun náà tó sọ pé olóṣò ní Fọlá ṣé ìyẹn ṣiṣẹ́ òṣìṣẹ́ alákọ̀ọ́kọ́ kò tẹ́ lọ́rùn olè dànù ẹlẹ́ẹ̀kejì kò tẹ́ lọ́rùn ẹlẹ́ẹ̀kẹta kò tẹ́ lọ́rùn ẹlẹ́ẹ̀kẹrin ìgbà tó lu tàkúté ayé Lizzy tàkúté tó ti dẹ́lẹ̀ láti ló mú olóṣì aláìní nǹkan ṣe ọkùnrin òṣì ọ̀lẹ àfàjò orí pàràgà nìkan náà ni kí ni ìwúlò ẹ̀ bàbá ọba kìnnìkan ṣé wọ́n máa ń fọ̀ sí táìtù àbí èèyàn máa ń dìsáàbù táìtù àti nǹkan ló ń fẹsẹ̀ palẹ̀ káàkiri gbogbo ìlú yẹn lóṣì wàá wà ọ̀rá ètò eventually ibi tá bá dẹ̀ bá yé ara yín dé ó máa kú ẹ̀yin méjèèjì lọ́jọ́ alẹ́ torí bọ́jọ́ alẹ́ ẹ̀ ṣe máa rí wọ́n ní orí tó bá máa burú àti sátidé la ti ń mọ̀. You're focusing your energy on somebody that is building an empire every day. ó ti ṣí o èèyàn tó gbélé ẹ lọ́wọ́ tó gbé fọ́mátì lé ẹ lọ́wọ́ pé kò máa kàn fọ Ìyábọ̀ Òjó láyé ẹ̀ fi máa dá kí ló dé tí business Àbújá ṣe sáré fold up in less than 6 months. ó ṣáà ń bẹ́ kiri òun fò kiri gbogbo owó tó oorun sí gbogbo ẹ̀rùn dànù torí pé kí ni àṣedànù ni èèyàn tó bá ti ń wọ́nà láti jẹ́ ọmọlàkejì ṣubú òun náà fún ara ẹ̀ máa ṣubú ni àṣedànù ni ojoojúmọ́ ìhòòhò Mr. Lawal kí ló wà ní ìhòòhò Mr. Lawal lẹ́yìn ọmọ mélòó ní ìhòòhò ẹ̀ fẹ́ já anything who is Lawal nǹkan fún ara ẹ̀ who is he kò lógo lára kò ní nǹkan kan kò níṣẹ́ lọ́wọ́ obìnrin ló ń bọ́ so who is Lawal ẹ̀yin aṣòṣì màmọ́ ẹ̀
wà wá òkè eventually ṣáàbà wa polówó return of Arinzo ṣó ti gbọ́ bá wa polówó ẹ̀ dáadáa àti Kàrímọ́ ìwọ náà ò gbọ́dọ̀ dúró return of Arinzo is here to stay àbúrò ẹ̀ tó fẹ́ padà nìyẹn ó wà nù return of Arinzo àwọn èèyàn make history wọ́n make nǹkan fún ara wọn ìwọ jókòó síbẹ̀ pọ̀ mọ́ lásán ò lè ta ìwọ jókòó sínú kitchen kó máa tọwọ́ bòbò kó máa fi sẹ́nu olóṣì olóbò rìnrùn olóbò ń domi pé torí pé òun ti bímọ ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣàbíamọ ni èèyàn tí gbogbo ìfun gbogbo bládà ti jápọ̀ mọ́ra wọn aláyé bàjẹ́ you will see them the way they were beat up is because their life is messed up àǹtí òfò orí bàbúrò ẹ̀ ṣe ń wọ̀ ọ̀ṣẹ́ ẹlẹ́lẹ́yà àǹtí ìranù shame on you I pour you spit for face má lọ wáṣẹ́ ṣe má lọ wáṣẹ́ ṣe ó wà lamẹ́ríkà òun ganu sí ọmọ ọlọ́mọ tó wà Naija ó ga ó ga.